adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run apàdé ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tọ́lọ́run tó ṣe fún wa ó tún ní ká máa bẹ́lẹ́bẹ́lá ilé ní oníkíjímà ní kó sójú wa adúpẹ́ fún Ọlọ́run bá náà ẹ̀yẹ́rú sí Ọlọ́run mo ń fi àsìkò ṣe ìkìlọ̀ fún ara mi àtẹ́ gbogbo ẹ̀tẹ́ ń gbọ́ mi ẹ̀rí ọ̀dọ̀wọ́ ní kọ̀ọ̀kan wa ìpayọ̀ Ọlọ́run kò dáàbí lílé ayé dáàbí lílé ayé rẹ̀ illa bi taqwallah ìpayọ̀ Ọlọ́run kò sí in tó jẹ́ òfin tó tóbi jù fọ́mọ ẹ̀dẹ́ lórí ilẹ̀ ayé bá mùsùlùmí bí ìpayọ̀ Ọlọ́run ó ń bèèrè wá lẹ́bèèrè kí láà ń pè ní ìpayọ̀ Ọlọ́run báyìí ìpayọ̀ Ọlọ́run bá náà ni fi'lul ma'murat wa tarku manhiyat ká dá máa sí Ọlọ́run bá ma ká sì máa ṣe ká sì máa má débẹ̀ Ọlọ́run ká jìnà sí ìdánpẹ̀ ní bẹ̀rẹ̀ Ọlọ́run náà Ọlọ́run bá fẹ́ ká gbà ohun gbọ́ lẹ́yìn ọkọ̀ ṣoṣo tàbí ti gbà gbọ́lẹ̀ ọkàn ìpayọ̀ Ọlọ́run Ọlọ́run bá fẹ́ ká máa kí wákàtí 5 lójúmọ́ tàbí ti wákàtí 5 lójúmọ́ ìpayọ̀ Ọlọ́run bá ní Ọlọ́run fẹ́ tó kí Ramadan bá dé ká gba Ramadan látòkè délẹ̀ tàbí ti lè ṣe ìpayọ̀ Ọlọ́run bá ní pẹ́ tó bá ló lọ́nu wa kọ́ sí ájì ìpayọ̀ Ọlọ́run bá ní ó lọ́wọ́ tá bá lóbi láìká dá sáwọn òbí wa ìpayọ̀ Ọlọ́run bá ní àwátá níyàwó kábà yàwó àlò dáadáa àwátá lọ́kọ kábà ọkọ àlò dáadáa ara ìpayọ̀ Ọlọ́run bá náà ni àwátá jí ọmọ kábà òun wà lò dáadáa ìpayọ̀ Ọlọ́run bá náà ni àwátá jóbi kábà ọmọ wà lò dáadáa ìpayọ̀ Ọlọ́run bá náà ni kí olórí bá ọmọ lẹ́yìn lò dáadáa ìpayọ̀ Ọlọ́run bá ní àwátá já fẹ́ẹ̀sì àwọn jàmáà ọmọ kéwà kábà wọn lò dáadáa ọmọ kéwà náà jàmáà náà kábà náà lò dáadáa ìpayọ̀ Ọlọ́run bá ní àwọn tí wọ́n jí olórí tọ́bà lórí àwọn bóyá ṣe àwọn local government ní bóyá governor ní bóyá president ní bóyá àwọn ọba ní àwọn baálẹ̀ àwọn olóyè àwọn gbogbo wọn pátá náà olórí ni wọ́n kí àwádá àjọmọ̀ lẹ́yìn wọn kábà wọn lọ dáadáa káná bá wọn lọ dáadáa ìpayọ̀ náà bá ní láàbùrẹ́ pé ìpayọ̀ ọlọ́bà ìkọ̀yọ́ ní kankan rẹ̀ ó láfilé lórí ayé rere ó náà ní ìyẹn lè mú bá pàdé Ọlọ́run tí ó fi rójú rere Ọlọ́run lẹ́nu ní ibi tàbẹ́ yẹ̀wò tàbẹ́ gbéyàwó ẹ̀yẹ jàmá o náà lásìkò tàà wáyé fọ́wà mùsùlùmí a ní oṣù 12 ní ọ̀dọ̀ Ọlọ́run a rí inú suratu Tauba ní àyà 36 nígbà Ọlọ́run bá ń bá sọ̀rọ̀ Ọlọ́run ní inna iddata shuhuri inda Allahi 12 shahran fi kitabillah wọ́n dájú iye òǹkà oṣù tí bẹ́lọ́dún ọlọ́ọ̀bá ní 12 ni yawma khalaqa as-samawati wal arda níjọ́ tó ló ti dá sánmà àti ilẹ̀ ló ti dá minha arba'atu hurum ó ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lójó sọ̀wọ̀ dhalikatul qayyim ó yẹ náà ní pé ẹsẹ̀ sí fẹsẹ̀ nílẹ̀ wala tadlimu fihinna anfusakum ẹgbọ́ sàbòsíráyín nínú àwọn oṣù ojú ọ̀run àgàgà àwọn oṣù ọwọ̀ ìdáfẹ́ bá sọ ilé náà ní àsìkò tá wà yìí àwa ní oṣù Rajab oṣù keje ọdún àwa mùsùlùmí yán pè ní oṣù Rajab tá bá lọ́dọ̀ àwọn àgbàlagbà wa pé oṣù àwẹ̀ arúgbó gbogbo àwọn àgbàlagbà tó sì bá ti dé wọ́n ní oṣù àwẹ̀ arúgbó ni níta bá nígbà táwọn bàbá ń kọ́ ánkí ó kéèkéé ẹ̀rí kí ni oṣù Rajab túmọ̀ sí lọ́dọ̀ àwa mùsùlùmí bóòlá ṣe bá lò àkọ́kọ́ agbọ́dọ̀ mọ̀ gbogbo ojú ọ̀run pátá ni ọlọ́ọ̀bá alikọ́lá fẹ́ ká máa lò ká máa fi ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wá láàmá tí bá ipé mo bá wí mo ṣe wí pé ń gbà mọ́ fẹ́ bẹ̀rẹ̀ bá ní oṣù kìlú láwàáyé inú oṣù Islam ẹn tí ó mọ̀ kéré nù wa kódà bí àfáà lérè ń gbá mi gan ọmọ kọmọ́sù dáwà torí oṣù tí wọ́n gbé wá lọ́nà ní January February tí dé December yẹn náà lámà ó dàbá dé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa owó tàà máa fi sún oṣooṣù ẹ̀rí January to December ni ẹ̀rí kẹ́ni kàzọ́gbẹ́ wọn haram sí ìzòlè ìjà ń kò tó mọ́sálásí gan ìdáàfẹ́ sanwó oṣooṣù wa oṣù Gregorian calendar náà ni ó jẹ́ kí a máa ma àwọn nǹkan wọ̀nyí wọ́n gbogbo ẹ̀ a wà lóṣù Rajab oṣù Rajab yìí oṣù kan tó lọ́lá ni
gbogbo oṣù tó wà lọ́dọ̀ Ọlọ́run lọ́lá gbọ́n látún jùra wọn lọ. Ọ̀kan nínú àwọn àfẹ́ẹ̀sì wọ́n ń pè ní Ibn Rajab al-Hanbali rahimahullah, inú àwọn ulama Hanabila ni, àfáà ńlá ni, wọ́n sì tí àkàn pè ní Lataif, tí ààyè ní a sọ gbogbo oṣù kọ̀ọ̀kan àti bá ṣe gbọ́dọ̀ bá lọ. Oṣù Muharram kò lásì bá lọ, oṣù Safar kò lásì bá lọ, Rabiul Awwal, Rabiul Thani, Jumadal Thaniya, Rajab, Sha'ban, Ramadan, Shawwal, Zulqa'dah, Zulhijjah. Àwọn oṣù méjèèjì láìbò lásì bá lò, kí la gbọ́dọ̀ ṣe bẹ̀, kí la gbọ́dọ̀ ṣe bẹ̀. Tó gbọ́dọ̀ àwọn oṣù ń gbà mí ń bẹ ìjọ ẹ̀ká sí bẹ̀ láàmà ṣe. Ìgbà mí ń bẹ á ṣe àṣejù, á tó ṣe àlékún. Ẹ̀sìn wa sì rẹ̀ ẹ̀sìn tó ti létò ní Ànábì Muhammad sallallahu. Kó tó lọ sọ fún Mùsùlùmí pé taraktu fiikum amrayn ma tamassaktum bihima falan tadillu min ba'di abada, kitab Allah wa sunnat rasulih aw kama qala sallallahu. Ó ní mo fi nǹkan méjì lẹ́fẹ́ Mùsùlùmí tí ń bá sí láyé má tí ń bá lọ lóòrò gbà tẹ́ bá so mọ́ nǹkan méjì náà ẹ̀ ní sọnù láíláí ojú ọ̀nà lẹ́mọ̀ wà. Kitab Allah tí Ọlọ́run sí Al-Qur'ani wa sunnata rasulih àti súnà òjíṣẹ́ rẹ̀, nǹkan méjì dá Mùsùlùmí lọ. Kí ni bẹnu Al-Qur'ani wa? Kí ni bẹnu súnà wa? Kí ni sí ànábì? Kí lọ̀rọ̀ ànábì? Kí láwọn ẹsẹ́sẹ̀ jù ànábì tánà bí ó sọ pé ọ̀dá? Ó náà ni àjúkúmà wa Mùsùlùmí. Kódà tọ́rọ wa bá ti fẹ́ dàrú bẹ̀lá máa ń padà sí. Ẹ máa gbọ́ atiullaha wa atiur rasul. Ẹ tẹ̀lé Ọlọ́run, ẹ tẹ̀lé òjíṣẹ́. Ọlọ́ni fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul. Kódà tẹ́ bá ń fa nǹkan mọ́ra yín lọ́nà ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ má dàmú ara yín, ẹ padà sínú tírà Ọlọ́run Al-Qur'an. Kí l'Al-Qur'an sọ? Ẹ padà sínú súnà, kí ní súnà sọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Oṣù Rajab ó ní àwọn ọlá àkọ́kọ́, annahu ahadu shuhuri al-islamiyya. Àkọ́kọ́ ni pé ó jẹ́ ọ̀kan oṣù ẹ̀sìn wa. Inú oṣù Islam ó jẹ́ kan bẹ̀. Tó bá ti gbọ́ Rajab, oṣù kan oṣù Islam ni. Wa shahru sabi, òun náà lóṣù ẹlẹ́ẹ̀keje minal ashhur al-islamiyya, inú àwọn oṣù Islam. Bá a ṣe máa ń sọ lóṣù àwọn olóyìn látọ̀ pé July. Òun lọ́dà gẹ́gẹ́ bí July lọ́dọ̀ àwọn Mùsùlùmí, July àwọn olóyìnbó, July àwọn Mùsùlùmí Rajab. Ẹlẹ́ẹ̀kẹta, annahu hadu ashhurul hurum al-arba. Ó jẹ́ ọ̀kan inú àwọn oṣù ọ̀wọ̀ mẹ́rin, ó jẹ́ kan nínú ẹ̀. Gẹ́gẹ́ bí ayata kàtà Suratu Tawbah aya 36 tọ́lọ ní bẹnu wọn arba'at hurum, oṣù ọ̀wọ̀ mẹ́rin. Àwọn oṣù kan bẹnu oṣù ojú ọ̀run mẹ́rin ni wọ́n, oṣù ọ̀wọ̀ ni wọ́n. Kí ni tó ń pẹ́ jọ sọ̀wọ̀? Ìtumọ̀ àkọ́kọ́, o náà ni oṣù táà máa bọ̀wọ̀ fún, o táà máa pọ́nlé, náà pè ní ashhurul hurum, táà máa fún lọ́wọ́, táà máa honor, táà máa respect. Lé ní àpọ̀lọpọ̀ alákàkún, a bá wọn oṣù ọ̀wọ̀ lò bá ṣe bóṣù mí lò, àìlẹ́kọ̀ọ́ ni. Nínú ẹ̀ ní pé èèwọ̀ ní ká jagun nínú ẹ̀. Àwọn oṣù ọ̀wọ̀, oṣù àìjagun tí Mùsùlùmí lè jagun nínú ẹ̀. Tí ìbá ipọ́n bá wá ja Mùsùlùmí lógun, Mùsùlùmí gbọdọ̀ bẹ̀rẹ̀ ogun nínú ẹ̀. Gbogbo lè náà ni a máa ń wò. Ààrẹ náà ni wípé bí a bá ṣe olóore kan bẹ̀, ìlọ́po lẹ̀sẹ̀ tẹ́yàn gbà. Tí a bá sàbúrú kan bẹ̀, ìlọ́po lẹ̀sẹ̀ èèyàn nínú ẹ̀. Mọ́lé ni a bá gbé ẹlọ́bà kan náà ni. Bọ́kan náà àwọn oṣù ẹ bá ti dé áfúnlọ́wọ́ rẹ̀. Rajab wá jẹ́ kan náà oṣù ọ̀wọ̀. Ẹlẹ́ẹ̀kejì ní oṣù ọ̀wọ̀ náà pè ní Zulqa'dah, ìyẹn lóṣù kọkànlá. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ Zulhijjah, ìyẹn lóṣù kejìlá. Ẹlẹ́ẹ̀kẹrin Al-Muharram, oṣù àkọ́kọ́. Àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin ó dá yàtọ̀. Oṣù ọ̀wọ̀ ni a máa ń pè wọn, ìta máa respect. Táà dín àwọn aburúkú ń bẹ, táà pọ̀ ní sí olóore ń bẹ. Ọ̀kọ́nà àwọn ẹni sáájú, ó ní kóhùn dẹ́ẹ̀sẹ̀ nígbà àádọ́rin inú àwọn oṣù míì, olóore kóhùn dẹ́ẹ̀sẹ̀ kan lọ nínú oṣù ọ̀wọ̀. Lẹ́yìn oṣù táà máa jìnà sí àbòsí ọ̀dá nígbà kankan, gbẹ́nu oṣù ọ̀wọ̀ tó wá lé dàgbàdà sàbòsí mẹ́.
gbogbo ilé làwọn àfáà wò tí a ń ká sí oṣù Ọ̀wọ̀ lọ́rùn. Rájàbù wá jẹ́ kan inú oṣù Ọ̀wọ̀. Lẹ́yìn náà ó tún jẹ́ miftahu ashur barakat wal khairat, ó tún jẹ́ kọ́kọ́rọ́ fáwọn oṣù àlùbáríkà. Ọ̀kan àwọn àfáà ṣáájú ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní shahr Rajab, olóṣù Rajab dáńsọ yìí, ó ní shahr zari, ó táàfí máa lọ irúgbìn ni, táàfí máa gbìn nǹkan. Ó ní wa shahru Sha'ban, olóṣù Sha'ban shahru zakir zari, ó táàfí máa fán omi sírúgbìn tá gbìn ni, a máa fún omi sírúgbìn tá gbìn, a máa bomi sí. Ó ní shahr Ramadan shahru hisad zari, oṣù Ramadan náà láàfí kó èrè ìntàgbìn nínú Rajab táa fọ́nmi sí inú Sha'ban nínú Ramadan láàfẹ́sẹ̀. Kí ni túnmọ̀ ilé? Ìtumọ̀ ní pé àwọn oṣù táa kàálẹ̀ yìí táa fi pọ̀ ní sí olóore ni. Ọ̀kan náà àwọn àfáàǹgbà tó ń fẹ́ ọkọ̀tíà rẹ̀ nù Rajab, ó wá ní minal aan nasta'idu li Ramadan, minal aan nasta'idu li Ramadan, láti ìsìn lọ láti máa gbáradì fún Ramadan. Ó táa fi gbáradì fún Ramadan. Gbogbo àwa tí a já fẹ́sìn, tá já oníwà sí àsìkò láti máa múra lẹ̀ fún Ramadan. Náà àwọn àfáà wọn Sùláìmán lẹ́ni tẹ́ bá lọ kí wọ́n nù Rajab báyìí, ẹ máa bá wọn já tí a ní tí a fi ń pìpà tafsir Ramadan, tí ó fi máa kọ ọ̀kan omi àyẹ̀wò, gbàǹgbé Qurtubi wá, gbàǹgbé Tabari wá, gbàǹgbé Ruhul Maani wá, wọ́n fi ń pìpà tí wọ́n fi ní sọ̀sọ́kúsọ ní Ramadan, tí a fi ní máa agbárí ní Ramadan. Àwa tó ní orí bẹ́ẹ̀, àfáà mi ò ti mọ̀ bí jọ sọ ní Ramadan ní àsìkò dáwà. Èébú tí ó bù ní múrálẹ̀, èsì ọ̀rọ̀ lọ́fẹ́ fi gbogbo ọgbọ̀n ọjọ́ sọ, iye sèsì àwọn ẹni ìsáájú kì sí ànábì Muhammad. Torí díẹ̀ ẹ̀yin Mùsùlùmí dá ń bá sọ̀rọ̀, ẹjá bẹ́ẹ̀ láti ìsìn láti máa múra lè Ramadan. Àkọ́kọ́ múra, onáà ń pè ní al-istidad ar-ruhi, ìgbáradì tẹ̀mí, spiritual preparation, kí a yẹ agbègbèsí ayé wa wò, gbogbo àwọn wà táà ń hù tẹ́lẹ̀ tí ọ̀dá kápátì kí Ramadan tó dé àsìkò láti bẹ̀rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní al-istidadu al-kasbi wal-mali, owó tàà fẹ́ ná, tàà fẹ́ lò Ramadan sí láti máa múra rẹ̀, financial preparation. Ma bá wá ń jọ Ọlọ́run bá ní foríjì bá ní kẹwọn ní dédé sí ó ti máa kó nǹkan sínú omíbẹ̀ ajá, omi oko, wọ́n ní Ramadan ń bọ̀, iṣu wọ́n tọ́jú ẹ̀, ọkà bàbà wọ́n tọ́jú ẹ̀, àgbàdo wọ́n tọ́jú ẹ̀, kúnnà wọ́n máa sin ẹ̀nà nítorí wọ́n máa ṣubúkọ́, wọ́n máa sin àgbò, wọ́n tọ́jú epo pupa, wọ́n tọ́jú ẹ̀gúsí, wọ́n tọ́jú ọ̀rúnlá. Yas'iduna Ramadan, gbáradì Ramadan pé a ń láti náwó ara gbáradì. Inú ìlà tó pé ní al-istidadu al-jismi wa sihi, o náà ni physical preparation, kéèyàn ti múra lẹ̀ kí a di àmúrè ìlera. Mùsùlùmí máa múra lẹ̀ tó pé Ramadan iṣẹ́ ni wọ́n ní kẹ́ẹ̀dọ̀sán kẹ́ẹ̀lóru àjẹ́ ìlàjò kó gbẹ̀san. Ẹni ó bá lókúnra nígbà àwẹ̀ torí díẹ̀ nù múra lẹ̀, o náà ni physical preparation, ìtọ́jú ara. Kíyàn lọ sọ́dọ̀ àwọn medical doctor, ẹ bá ń yẹ ìfúnpá mi wò, ẹ bá ń yẹ jẹ mi wò, a máa ń ṣe medical text, a consult. Lẹ́yìn náà èyàn aṣọ tí ń jẹ aṣọ tí ń mú, ní tó bá lè wíkì ara wa tó lè wà wíkì ájìnà sí káfí lókùn lára. Ìyá máa lọ àgbò, ìyá máa lọ àgbò mú tó bá ti sí ìtọ́lọ̀bọ̀ fẹ́ mẹ́ fún ìgbàrà fún Ramadan, kí àwọn physical fit ń gbàrà balẹ̀ lálẹ́ gbààwẹ̀ ara múrálẹ̀. Inú múrálẹ̀ Ramadan, o náà là ń pè ní al-istidadu lil-ilmi wal-fiqh, o náà ni ẹ̀kọ́, ká múrálẹ̀ ẹ̀kọ́ tá fi gbààwẹ̀. Mùsùlùmí ń lẹ́kọ̀ọ́ àwẹ̀ ni, ọ̀pọ̀pọ̀ alá àmẹ́kọ́ àwẹ̀, àmàbá sí ìdàníyàwẹ̀, àmàkí ló bá àwẹ̀ jẹ́, kí ni ó bá àwẹ̀ jẹ́, àmàbá sí bá Ramadan lò, àkàn bá Ramadan lò bá sí bó sì yókù náà lò ní. Gbogbo lè lágbọ́dọ̀ gbìyànjú ká sì ṣe àtúnṣe rẹ̀, kí múra wa ìdàbọ̀síkẹ̀ mi ọkọ̀ dáa, ká túbá kó nú ẹsẹ̀, ká jẹ́ kí ìwà rẹ̀ ọ̀pọ̀ sí. Lẹ́yìn náà kí lá jẹ́ kí lá mú, ká wọ owó halal, ká mọ́ fò haram, yàn kí fò haram gbáwẹ̀, kò sáwẹ̀ tálẹ̀ owó haram ọ̀dá. Kẹ́tọ̀ wá fò haram gbáwẹ̀, àmì ń bẹ wọn lọ jí nǹkan ní nǹkan, wọn jáde aládẹ, wọn jẹ́ wúrẹ́ olówó ajébùkọ olóbùkọ, wọn lọ kó iṣu oníṣu, wọn lọ gbẹ́rẹ̀ sí
wọ́n náà fẹ́ gba àwẹ̀ Ànábì inna Allaha tayyibun la yaqbalu tayyiba ó lọ́nà bàbá mímọ́ ni mo jẹ́ gbọ́n kan lọ́wọ́ àbíkẹ́ àná jẹ́ mímọ́ torí díẹ̀ èèwọ̀ ni mùsùlùmí kìí jẹ haram owó olówó agbọ́dọ̀ mójúkó ń bẹ gbogbo ilé náà wà ní inú Rajab wá rẹ̀ àwọn sẹ́kàn wá ń bẹ jẹ́ ká sí ń bẹ inú ẹ̀ náà ni pé Ramadan ti ń bọ̀ àwọn sẹ́kàn bẹ dáṣọ Ramadan á ti wá bẹ̀rẹ̀ inú Rajab inú ẹ̀ náà ni tilawatul Qur'an ìmá kí al-Qur'an fọ́wátà àmàlùkwáni ké láti máa ké lọ tàbá ti ń kí dáadáa nísí yóò ti máa láà Ramadan tó dé ajé ká lè ké pọ̀ nínú ẹ̀ náà Qiyamul Layl ìmọ̀dé lálẹ́ láti máa lẹ́lẹ́mọ́jú nínú ìta máa ń sin Ramadan ni láti bẹ̀rẹ̀ láti Rajab kódà kó bẹ̀rẹ̀ pẹ̀lú rakatan tútù rakas láti sìkò ilẹ̀ ẹjọ́ kan ò ní sú kílẹ̀ tó má masaraka méjì ìyẹn ni ó jọ ọ̀rọ̀ àwọn Ramadan bá dé táàfilé kí tàràwí dáadáa táàfilé ṣe Qiyamul Layl nínú ẹ̀ náà ni al-adhkar ìmọ̀ràn tí Ọlọ́run la ilaha illallah káti múra láti sẹ isi dáadáa tẹ́lẹ̀ ma sọ gọgọ́rùn sọ di 1000 Ọlọ́run ní àpẹtẹ gbọ́lọ́gbọ́ udhkurullaha dhikran kathiran ẹ ma ọ̀nà tí Ọlọ́run àjọ bá tọ́ pọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma ó ní gbogbo ìjọsìn ló níye táàgbọ́ sí jù bẹ́ẹ̀ lọ ó ní illa dhikrullah àfihàn tí Ọlọ́run nìkan ni olóǹkà udhkurullaha dhikran kathiran Ọlọ́run ẹran tí Ọlọ́run tó pọ̀ kò fi òǹkà sí ọba lè ṣe mílíọ̀n gbádá àti bẹ̀rẹ̀ náà rẹ̀ bẹ̀rẹ̀ istighfar ká máa tọrọ àforíjì astaghfirullah 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 àti bẹ̀rẹ̀ àti sí bẹ́ẹ̀ na as-salatu ala nabi iṣẹ́ as-salatu fa nabi agaga salatu ibrahimiyya Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim tí délẹ̀ kama fi ṣeré tàbáwọn as-salatu míì náà tí ó fẹsẹ̀ nílẹ̀ ká gbìyànjú ká pọ̀ ìfẹ́ ọjọ́ òní ọjọ́ jímà báyìí ọjọ́ àsàlátù ni tí wọ́n fẹ́ kí mùsùlùmí pọ̀ lásàlátù àtàárọ̀ jímà àtọ̀sán jímà àtọ̀rọ̀lẹ́ jímà wọ́n kápọ̀ lásàlátù inú dáa fi bọ́jọ́ òní ìlú lásàlátù ala nabi sallallahu alaihi wasallam àwọn tàbá tó wá máa rùkọ́ ní irú ọjọ́ òní àtùn sí suratu Kahf ọba kẹ láàárọ̀ ọba kẹ lọ́sàn ọba kẹ rọ̀lẹ́ gbogbo ilé ya múra lẹ̀rẹ̀ inú ẹ̀ náà ni an-nafaqat wa sadaqat káti bẹ̀rẹ̀ sí náwó káti bẹ̀rẹ̀ sí sàárà láti inú Rajab ń gba Ramadan ọba ìdé yóò ti máa lára á jẹ́ kí sàárà wá lè pọ̀ inú ẹ̀ náà ni al-akhlaq tayyiba àwọn dáadáa tó pé ara ń táwẹ̀ mú wá ní kó wá tó ìwà wá sí lálàkò tàtàkùn gẹ̀bà páyọ̀lọ́ òdodo àánú ìtìjú ìtẹríba ìṣerere déédé ìfọkàntán sùúrù àgbàmọ́ra gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá láti fi kún iṣẹ́ olóore tí a fẹ́ ṣe kó lè bá ṣe pé ń gbà Ramadan bá dé yóò lè rọ̀ alọ́rùn torí díẹ̀ oṣù Rajab oṣù iṣẹ́ olóore ni sharul a'malis salihat fakthiru fihi min al-a'malis salihat àsìkò tó àfi iṣẹ́ olóore ẹ̀pọ̀ ní iṣẹ́ olóore mina sadakat ẹ̀pọ̀ ní sàárà mina nawafil ẹ̀pọ̀ náfílà min qiyamil layl min al-adhkar wal istighfar bákan náà ṣáàrù tauba ó sáàfí túbà sọ́dọ̀ ọlọ́ọ̀bá ní àfẹ́ ronúgbà ẹ̀ṣẹ̀ ó mú ti tẹ́lẹ̀ pa ó títí ó lè ní ẹ̀pọ̀ lẹ́tí ó sì náà lẹ́pa sinátì ó ń jìbìtì ní ẹ̀pá jìbìtì tí gbogbo eléyìí náà la máa lo oṣù Rajab lẹ́yìn náà wasiyam a máa gbààwẹ̀ ń bẹ bẹ́ẹ̀ pé níjọ́ àwọn bàbá wa ń jọ́ ọlọ́ọ̀bá ní fún Yorùbá ní kẹwọn wọ́n ṣàṣejù lórí ọ̀rọ̀ Rajab kí a sọ pé oṣù àwẹ̀ arúgbó lágbà lọ́dọ̀ àwọn àgbàlagbà tó sù Rajab bá ti lé wọ́n bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ wọ́n gba Rajab délẹ̀ wọ́n gba Ṣàbánù délẹ̀ oṣù tó tẹ̀lé nìyẹn wọ́n gba Ramadan délẹ̀ oṣù tó tẹ̀lé nìyẹn wọ́n gba mẹ́fà sí wọ́n gba àwẹ̀ 96 àwọn bàbá gbà àbáwọn àgbàlagbà jẹ́ ń gbà láyé àbáwọn láyé wọn kan tún gbà dé sìn kò fẹsẹ̀ rinlẹ̀ àwẹ̀ oṣù mẹ́ta lérí ara wọn ò fẹsẹ̀ nínú ẹ̀sìn tẹ́ bá ń ká kí á gbà oṣù méjì ẹ bá dáná ní ẹnọgbà oṣù méjì bóyó sí pààyàn bóyó fẹ́ ìyàwó ìjọyẹ́
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní a ní ọ̀daràn nígbà oṣù méjì lẹ́mà bánú tí a pé shahraini mutatabi'ain, kò sí àwẹ̀ oṣù mẹ́ta tẹ̀lé-tẹ̀lé inú súnà Ànábì ọgbà, án sàbí ọgbà. Kódà Umaru mọ́ na àwọn èèyàn tó bá gbà àwẹ̀ Rájàbù látòkè délẹ̀, a máa nà wọ́n tí ó sì gbà fún pé níbo ló ti rí mọ́kẹ́ ṣe ìwọ̀ ká gbà àwẹ̀ nínú Rájàbù. Àgàgà ọjọ́ kan tí ẹ ń bẹ ọjọ́ àwẹ̀ ní gbogbo oṣù, gbogbo ọjọ́ Monday pátá ọjọ́ àní gbogbo oṣù, ọjọ́ Thursday pátá ọjọ́ àní gbogbo oṣù. Nínú Rájàbù ààrí Monday mẹ́rin, ààrí Thursday mẹ́rin, àwẹ̀ mẹ́jọ. Tàbátí wọ́n máa gba Rájàbù bẹ̀rẹ̀ 13, 14, 15 ọjọ́ àwẹ̀ ni wọ́n pè ní ayyamul bid. Ó mọ̀ pé inú oṣù kọ̀ọ̀kan àwẹ̀ 11 fún mùsùlùmí. Àwọn wá jẹ́ sọ pé inú Rájàbù wá rí alèwà tó gbáwẹ̀ jù báyìí lọ, wá ní siyamu ayyamin wa iftar ayyamin, ká gbáwẹ̀ àwọn ọjọ́ kan bẹ̀, ká jẹ àwọn ọjọ́ kan bẹ̀. Ní tí wọ́n sábẹ̀ ní ká gbogbo ẹgbà àwẹ̀ wọn fẹ́, kò lákọọ́lẹ̀, kàgbọ́ Rájàbù gbáwẹ̀, kò lákọọ́lẹ̀, kò sáàdìsẹ̀ yọ kán tó fẹsẹ̀ nílẹ̀ tó ní ká gbogbo Rájàbù gbáwẹ̀, àdísì kan, hadisun wahidun sahihun sarihun la, gẹ́bí Ibn Rajab al-Hanbali ṣe sọ, àti Imam Nawawi, àti Imam Ibn Taymiyyah, Imam Shawkani, wọ́n lẹ́nìkan ò lè bí ẹ̀rí kan, àdísì yọ kan tó fẹsẹ̀ rinlẹ̀ pé ká gbààwẹ̀ Rajab kò sí látòkè délẹ̀. Ṣùgbọ́n wọ́n encourage wa pé iná àwọn ṣùgbọ́n àfi máa ṣe olóore ni. Àti pé àdísì kan ti ẹ̀bẹ̀ tí ẹni bẹ̀ náà Abu Dawud tánù sọ pé sumna al-hurum watruk, sumna al-hurum watruk, sumna al-hurum watruk, gbà inú àwọn oṣù ọwọ̀ kò sì fi ilẹ̀, gbà inú àwọn oṣù ọwọ̀ kò sì fi sílẹ̀. Wọ́n àwọn pàtẹ́ ń bà pé sọ àdísì tọ́lẹ̀ ní àbálẹ̀ tí ọlẹ̀ ìyẹn nìkan ó ní a lè rí ìsmọ́kìsí wọ́n sọ pé kápẹ̀ gbogbo ẹ̀ sum watruk, sum watruk, gbà kò sì fi ilẹ̀. Mọ́káwà gbogbo ẹ̀dẹ́lẹ̀ àwọn àfáà ṣe ìtìbára gẹ́gẹ́ bí àdádálẹ̀ náà kẹta yẹn máa ń ṣe inú Rájàbù. Inú Rájàbù yìí náà ni ìṣẹ̀lẹ̀ ńlá kan tí a ń pè ní hadithatu al-Isra wal-Mi'raj, kí Ànábì rìnrìn àjò alẹ́ kó sì gùn sánmà lọ, tí a ń pè ní al-Isra wal-Mi'raj. Inú Rájàbù náà ni ó ṣẹlẹ̀. Àwọn afọ́ ní tàn sọ wípé ọjọ́ 27 27 of Rájàbù ni Ànábì gùn sánmà lọ. Ó sì rìn àjò alẹ́ láti Mákà lọ Palestine níjọ́ kan ṣoṣo, ọlọ òsìkò sánmà tó padà sórí ilẹ̀ ayé. Inú Rájàbù ló ṣẹlẹ̀. Àwọn wa ń bẹ jẹ́ máa ń fọjọ́ ẹ̀ ṣayẹyẹ, wọ́n fi lẹ́lẹ́ májú, kò sákọọ́lẹ̀ ká fi lẹ́lẹ́ májú, mọ́sẹ̀lẹ̀ yẹ ṣẹlẹ̀. Ìgbà iná ni ìrun wákàtí márùn-ún di ọ̀ranyàn, owó ni àwọn òṣìṣẹ́. Àwọn kúrò sí kò kóṣù méjì máa, kọlọ́wọ̀ bá dìkọ̀ lákọjíká wà láyé wà láyé, kó sì fún alẹ́mù gígùn, kó fà lókun ara. Kí Ramadan náà bá láyé kó fà láǹfààní kágbà, kátọrọ àfún ìkọlù fúrẹ́sì wájẹ́ wa.